Africa Content TV. Ó bá bí omi sẹ́ǹsẹ́ ní Saudi, ọlọ́jọ́ àtẹ́wà ìjára bí, báwọn àti ìmọ̀ràn dandan, ọ̀gá ńlá ìran ọ̀rẹ́ bàbá, ìjọba tó bọ̀ mú ní bàbá ọba, èso ní sílíọ̀ máa ń yíbọ̀ra o, èmi Àlàbí ìmọ̀lẹ̀ o, wòsùn omi mo ní o má tẹ̀lé nù. Wòsàn mímọ ní o máa tẹ̀lẹ́nu, àwọn tó tẹ̀lẹ́nu, tí wọ́n bá ti tọ́nu, ẹ fún wọn ní ìpanu, kọ́tò sọ̀nù kan sọ́nù, kọ́kọ́ àwọn ní ìjánu. Lórí pé kò ti sọ ká méjì ní pé o, lọ́ọ̀rì, ṣé báàlù ṣé orí lọ́ọ̀rì, lórí àwọn tó bá mú ti dọ̀tọ̀ pé ilé tó ní dájì yá, ojú ọ̀rọ̀ tó nù Gbọ́ bólúbàdàn báwọn ní kàábà sí wá. Ibi tí mo bá jẹ́ lé àtọ̀jọ́ orí ní wọ́n ò tó gbọ́dọ̀ máa bá mi o. Báyìí náà ni ó bá ló. A ní báyìí náà ni a ní báyìí náà lè jù wá. Àgbàgbé báyìí náà ni a ní báyìí náà ni ó bá tó. A ní báyìí náà ni ó. Ìbájó báyìí náà ni a. Àjíbọ̀lá báyìí náà ni a ní báyìí náà lè jù wá. A ní báyìí náà ni ó bá tó. Àwọn kan ayé wájú jẹ́ ọ. Àwọn ayéwájú jẹ́ àwọn ayéwájú ìpàtó orí tó mọ̀ kan ló mọ́rí wọ̀hún inú tí wọ́n lò ló múnú wọn dùn Àlàbí bá tún àwọn ọmọ yàrá wà náà fi èrò ìjọba tó ń kọ́ gbóòjà ọ̀ Àlàbí wọn lẹ̀ o.